Welcome, O Ramadan. You are Bismillah wa honored, salatu wa O salam ala month rasulillah. of the Adúpẹ́ fún Ọlọ́run. A sì tọrọ àlékún Quran. kẹ́ Allah fún It Ànábì is sallallahu alayhi wa sallam. A kí gbogbo Ramadan. ẹ̀yin ọmọ ìyá wa tí à ń wo àwòrán yìí ní gbogbo bí yóò tí kò bá jẹ́. Àánú Ọlọ́run rẹ̀ àjẹjẹ tó Ọlọ́run kí ó mọ bẹ́ẹ̀ pẹ̀lú ẹnìkọ̀ọ̀kan wa. Ẹ̀rí ìbá kíyèsí kékeré kan tí a ní ká pera wa sí. Lára àwọn nǹkan yìí tí ń lọ ní àgbáyé léyìí tí wọ́n sì ń béèrè rẹ̀ ní ọ̀dọ̀ wa. Òun náà ni ọ̀rọ̀ nípa ó ṣe wọ́n rìpọ́tẹ́ àwẹ̀ wọn rìpọ́tẹ́ àwẹ̀ tí ń bọ̀. Ẹ̀yin ọmọ ìyá wa nínú ẹ̀sìn Islam irọ́ ni. Ẹ má jẹ́ kí wọ́n bà ìmánì wa jẹ́. Ẹ má jẹ́ kí wọ́n tàn wá jẹ. Ẹ má jẹ́ kí àwọn tí wọn ò ní kan ṣe ti tẹ́lẹ̀ rírí kí wọ́n wá sọ pé àwọn fẹ́ wá bà ìgbàgbọ́ wa jẹ́. Ẹ má jẹ́ kí a fààyè gbà. Irú àwọn ẹni bẹ́ẹ̀ fásíkù ni wọ́n. Ẹ̀yọ̀ òbílẹ̀ jẹ́ ènìyàn ni wọ́n. Tí wọ́n bá bá wa pé àwọn fẹ́ máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ fún wa, ẹ má jẹ́ àfààyè sílẹ̀ fún wọn. Nítorí àwẹ̀ Ramadan àti corona kò sí nǹkan kan, kò sí àbájọṣepọ̀ kankan tí ń bẹ láàrin wọn. Àwọn àfáìsìn wọ́n fọwọ́ sí wípé gbogbo ẹni tí ó bá ti lágbára tọ́lọ́mọ bá sì ti kọ́ wípé láwọn tọ́lọ́mọ bá ṣe àwẹ̀ gbígbà lọ́wọ́ èèyàn lé lórí ọwọ́ èèyàn ní wípé kí wọ́n gba àwẹ̀. Ẹ rí àwọn tí wọ́n bá wá ń bẹ ní láwọn tí corona lápèjúwe tí ó bá mú, irúfẹ́ àwọn ẹni bẹ́ẹ̀ nìkan ni wọ́n láwẹ̀ láti gbà. Nítorí kíni Al-Qur'an ti sọ wípé wa man kana maridan, ẹ̀rí àwọn tó bá já sí wípé wọ́n ń bẹ ní orí ìdùbúlẹ̀ àárẹ̀ ní irúfẹ́ wọ́n ń bẹ ní inú ìdùbúlẹ̀ àárẹ̀ ní irúfẹ́ Ramadan bá dé, nígbà tí Ramadan dé bá wọn, irúfẹ́ àwọn ẹni bẹ́ẹ̀ wọn ò láwẹ̀ láti gbà. Ẹ̀rí Kùránì ṣàmójúkúrò fáwọn nígbà tí wọ́n bá wà lálàáfíà kí wọ́n wá san. Ṣùgbọ́n kí a máa wá pariwo kiri ayé wípé wọ́n rìpọ́tẹ́ àwẹ̀ o, wọ́n rìpọ́tẹ́ àwẹ̀ o, kò sí Ramadan o, kò sí kinní kan. Ẹ̀yin ọmọ ìyá wa nínú ẹ̀sìn Islam irọ́ ńlá ni o. Irọ́ pátápátá gbáà ni, kò sí nǹkan kan tí ń jẹ́ bẹ́ẹ̀. Lágbára títọ́ Ọlọ́run tó bá di ọjọ́ Àlàmísì àkànṣámú, tó bá di ọjọ́ Jímọ̀ inshallah a máa bẹ nínú àwẹ̀ àkọ́kọ́. Kì í ṣe ọ̀rọ̀ yẹn ká lọ mọ́sálásí lọ kànṣámú. Ànábì sallallahu alayhi wa sallam ti sọ tẹ́lẹ̀ wípé rí lẹ́yìn ìrun ọ̀rọ̀ yẹn tí à ń kí ní mọ́sálásí, ìrun tó tún lóore jù lọ fún gbogbo mùsùlùmí láyé láti kí inú ilé rẹ̀ ni. Ó fẹ́ yẹn náfílà ìrun àsùbá ni, ó fẹ́ yẹn náfílà aago méjì ni, ìrun aago méje, aago mẹ́jọ ni. Gbogbo ẹ̀ pápátá jẹ́ ó jẹ́ inú ilé rẹ̀. Jẹ́ inú ilé rẹ̀. Ànábì sallallahu alayhi wa sallam ni òun náà ló fi lóore fún ẹ jù lọ. Ẹ̀rí ń jẹ́ sí pé kó máa ya báwo la ṣàṣàmú gbà o. Akúndùn à ń ṣàmújù ọ̀rọ̀ yẹn lọ tí nǹkan kan sì gbọdọ̀ jẹ́ bẹ́ẹ̀. Jẹ́ pé ìrun ọ̀rọ̀ yẹn la gbọdọ̀ kúndùn ju ìrun àìṣàmú lọ. Ìgbà tí àkíyèsí ta ni kí a pe gbogbo àwa mùsùlùmí lágbàáyé sínú ni kí a wà lákíyèsí. Ẹ̀rí kí a di ìmánì wa ká má jẹ́ kí èyí tí ń bẹ nílẹ̀ yìí kí ó bà ìmánì wa jẹ́. Ká tẹra má dùà ká má ṣe gan. Ká sì mọ dùnnú wípé oṣù Ramadan ń bọ̀, oṣù kẹ́ ń bọ̀, oṣù àforíjì ń bọ̀, oṣù tá a ti bẹ lọ́hùn léyìí tí gbogbo àwọn wàhálà fìtínà tí ń bẹ láyé tí ó kẹsẹ̀ kúnlẹ̀ kí ọba alákòódà kó mọ́ ṣe bẹ́ẹ̀ fẹ́ ní kọ̀ọ̀kan wa. Wassalamu alaikum warahmatullahi wabarakatuh.